A kú déédé àsìkò yìí, àkójọpọ̀ ìròyìn ọ̀sẹ̀ la mú wá fún yín. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mádẹ. Ìpínlẹ̀ 16 ni ó ti parapọ̀ wọ́ àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ àti ìṣòwò ìlú kúmọkùmọ EFCC, Nigerian Financial Intelligence Unit àti àwọn àjọ bíi tirẹ̀ lọ ilé-ẹjọ́ lórí ẹ̀sùn tako ìdásílẹ̀ àti agbára tí wọ́n ní lé ọmọ orílẹ̀-èdè lórí. Lára àwọn ìpínlẹ̀ ọ̀hún la ti rí Benue, Cross River, Enugu, Jigawa, Ondo, Ọ̀yọ́, Ògùn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ọjọ́ 12 oṣù kejìlá ọdún 2002 ni ilé ìgbìmọ̀ ṣe ìdásílẹ̀ àjọ EFCC nígbà ìṣèjọba ààrẹ Olúṣẹ́gun Ọbásanjọ́ lẹ́yìn tí ilé ìgbìmọ̀ bu ọwọ́ lu ìyànsípò alága àkọ́kọ́ Malam Nuhu Ribadu pẹ̀lú àwọn alábàáṣiṣẹ́pọ̀ rẹ̀ yòókù kí iṣẹ́ wọn tó bẹ̀rẹ̀ ní ọjọ́ 13 oṣù kẹrin ọdún 2003. Ọ̀pọ̀lọpọ̀ àwọn alágbára ní EFCC ti bá ṣe ẹ̀sùn nílé-ẹjọ́, lára wọn ni àwọn tí wọ́n ti ń ṣèjọba sẹ́yìn àti àwọn tí wọ́n ń ṣèjọba lọ́wọ́lọ́wọ́. Pẹ̀lú gbogbo ìgbìyànjú àti àṣeyọrí àjọ EFCC, àwọn mìíràn ṣì ń sọ wípé wọ́n ń lo àṣìlò agbára láti tàbùkù sí ẹ̀tọ́ ọmọ orílẹ̀-èdè. Wọ́n ní ó lójú àwọn tí wọ́n bá ṣe ẹjọ́. Bákan náà ni wọ́n ní wọ́n dojú sọ àwọn ọ̀dọ́ tí wọ́n lu jìbìtì orí ẹ̀rọ ayélujára tí a mọ̀ sí Yahoo. Ní báyìí ni wọ́n ń retí ìdájọ́ láti ẹnu ìgbìmọ̀ tí adájọ́ Uwani Abba darí láti ilé-ẹjọ́ tó ga jùlọ bẹ̀rẹ̀ láti ọjọ́ 22 oṣù kẹwàá. Kò sí àní-àní, búrẹ́dì àti nǹkan mìíràn tí wọ́n fi fúláwà pèsè yóò tẹ̀síwájú àti máa lọ sókè bí àwọn olùpèsè búrẹ́dì àti fúláwà ṣe sọ wípé kò sí àtúnṣe fún àwọn nǹkan wọ̀nyí. Ìwádìí sọ di mímọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn iléeṣẹ́ ńláńlá ní ẹ̀ka yìí ṣe àkọọ́lẹ̀ àlékún èrè gọbọi tí èyí ṣe àpẹẹrẹ wípé oníbàárà ni ó ń fi ara kó ìyà ibẹ̀. 45% ní àlékún èrè tí yóò bọ́ sí 2.2 trillion naira fún odidi ọdún kan fún àwọn iléeṣẹ́ mẹ́ta tó tóbi jù ní ẹ̀ka yìí ní ọdún 2023 látorí 1.5 trillion naira tí wọ́n ṣe àkọọ́lẹ̀ rẹ̀ ní 2022. Èyí túmọ̀ sí wípé owó búrẹ́dì yára lọ sókè ju ọ̀wọ́ngógó lọ inflation rate. Olúwo ti ilẹ̀ Ìwó Ọba Abdulrasheed Akànbí ti ṣàlàyé ìdí tí ó fi fẹ́ kí wọ́n máa pe òun ní Aláyélúwà His Imperial Majesty yàtọ̀ sí His Royal Majesty. Olúwo pa àṣẹ yìí lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ Facebook wípé èyí ní í ṣe pẹ̀lú ipò àpèrè gẹ́gẹ́ bí ọmọ bíbí Odùduwà tí ó jẹ́ ọba aládé láti ìdílé Ìwó. Olúwo fìdí ẹ̀ múlẹ̀ wípé ọba ni wọ́n ń jẹ, fún ìdí èyí gbogbo ọba Olúwo ni wọ́n gbọ́dọ̀ fún ní ọ̀wọ̀ His Imperial Majesty yàtọ̀ sí àwọn tí wọ́n rí ìgbéga kúrò ní oyè baálẹ̀ di ọba. Ilé-iṣẹ́ epo NNPCL ti gbà láti ta epo fún àwọn alágbàtà epo Ipman ní 995 naira jálá kan. Èyí ń wáyé lẹ́yìn ìdásí láti ọ̀dọ̀ àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS lórí fàákájà tó ń lọ lọ́wọ́ láàrin àwọn méjèèjì. Bákan náà ni wọ́n gbà láti san gbèsè bílíọ̀nù 10 náírà fún ẹgbẹ́ Ipman. Níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò ní igbákejì ààrẹ Ipman Ahmed Fashola ti sọ wípé inú àwọn dùn lórí ìdásí wọ̀nyí, gbogbo àwọn ni àwọn sì ti pinnu láti ṣiṣẹ́ papọ̀ lórí iye tí wọ́n fẹ́ ta epo fún wọn àti iye tí àwọn náà yóò tà á. Fashola ní èyí ní í ṣe pẹ̀lú bí ó bá ṣe jìnnà sí. Fún àpẹẹrẹ, bí ènìyàn bá ń gbé epo láti ìpínlẹ̀ Èkó lọ ìpínlẹ̀ mìíràn, iye tí wọ́n á tà yóò yàtọ̀ sí èyí tí wọ́n ń tà láàrin Èkó nítorí owó ọkọ̀ àti àwọn owó mìíràn tí wọ́n á san lórí ìrìn. Fashola fi kún un wípé Ipman yóò ní ìpàdé pẹ̀lú iléeṣẹ́ Dangote láàrin ọ̀sẹ̀ láti ṣètò bí àwọn náà yóò ṣe máa rí epo rà fúnra wọn láti iléeṣẹ́ Dangote. Ayọ̀délé Fáyọ̀ṣe tí í ṣe gómìnà àná fún ìpínlẹ̀ Èkìtì ti sọ gbangba wípé fàákájà tó ń lọ lọ́wọ́ láàrin mínísítà ilé ìjọba Nyesom Wike àti gómìnà ìpínlẹ̀ Rivers Siminalayi Fubara ti kọjá ohun tí ó ṣe é parí. Níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò lórí ẹ̀rọ amóhùnmáwòrán Channels ni gómìnà náà yìí ti ní òun pé Fubara síwájú àkókò yìí wípé kí ó má wá wàhálà Wike. Ó ní kété tí Fubara jáwé olúborí níbi ìdìbò gómìnà ni òun ti gba Fubara ní ìmọ̀ràn kí ó má wá wàhálà, ṣùgbọ́n ní báyìí iná ti jó dórí kókó, ọ̀rọ̀ ti kọjá sísọ.
Bákan náà ni ó mẹ́nuba ọ̀rọ̀ igbákejì ààrẹ ìjẹta Àtíkù Abubakar wípé kí ó lọ́ọ́ fi òpin sí èròǹgbà rẹ̀ àti díje mìíràn nítorí ọjọ́ orí rẹ̀. Ó ní aṣíwájú náà bá máa fi parí sáà rẹ̀, Àtíkù á ti wọ 100 ọdún tàbí jù bẹ́ẹ̀ lọ. Kí wá la wá ń bá ká? Fáyọ̀ṣe ní Àtíkù jẹ́ ẹni tí òun bu ọ̀wọ̀ fún, ṣùgbọ́n ó jọ bí ẹni wípé ọmọ orílẹ̀-èdè fẹ́ ọmọdé láti gba ìṣèjọba. Kí wá ló fẹ́ gbé Àtíkù jáde padà wá? Kí ni wọ́n fẹ́ ní ara rẹ̀? Ìjọba àpapọ̀ ti fìdí ẹ̀ múlẹ̀ wípé ìjọba United Kingdom kò bu ọwọ́ lu ìwé ẹ̀dùn ọkàn pẹtíṣọ̀nù tí ajìjàǹgbara fún ilẹ̀ Yorùbá Sunday Ìgbòho ṣe àgbékalẹ̀. Ọ̀sẹ̀ tí ó kọjá ní Sunday Ìgbòho ṣe àgbékalẹ̀ ìwé ẹ̀dùn ọkàn tí wọ́n fi ké sí ìjọba UK kí wọ́n ṣe àgbéyẹ̀wò ìdásílẹ̀ ilẹ̀ Yorùbá. Nínú àtẹ̀jáde ní aṣojú ilẹ̀ òkèèrè Ambassador Eche Abu Obe ti ṣe àpèjúwe ìròyìn ọ̀hún ní aṣinilọ́kàn. Ó ní lẹ́yìn àgbékalẹ̀ ìwé ẹ̀dùn ọkàn tí Sunday Ìgbòho ṣe ni wọ́n ránṣẹ́ sí kọmíṣánná ilẹ̀ Bìrìtìkó ní ìlú Àbújá kí ó wá tàn mọ́lẹ̀ sọ́rọ̀. Níbi ìpàdé ni kọmíṣánná ti fìdí ẹ̀ múlẹ̀ wípé wọ́n fọn rere ọ̀rọ̀ ọ̀hún ju bí ó ti yẹ lọ. Ó ní gbígba ìwé ẹ̀dùn ọkàn yìí jẹ́ lára iṣẹ́ wọn láti máa gba ìwé ẹ̀dùn ọkàn àti lẹ́tà. Èyí kò túmọ̀ sí wípé wọ́n ti bu ọwọ́ lù ú. Àbúròbé ní kò sí èyí tí ó kan ìjọba UK pẹ̀lú ìjàǹgbara orílẹ̀-èdè ibòmíràn. Síwájú àkókò yìí ni ìjọba UK ti kọ irúfẹ́ ìwé ẹ̀dùn ọkàn bẹ́ẹ̀ bí wọ́n ti sọ àsọdájú pàtàkì àjọṣepọ̀ tó jinná láàrin UK àti Nàìjíríà. Wọ́n ní àwọn yóò tẹ̀síwájú láti máa ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú Nàìjíríà lórí ìgbésẹ̀ tí yóò jọ ṣe àǹfààní fún àwọn méjèèjì. Fún ìdí èyí, ẹnikẹ́ni tàbí ìjọba kankan kò bu ọwọ́ lu ìwé ẹ̀dùn ọkàn. Gómìnà ìpínlẹ̀ Èkó Babájídé Sanwó-Olú ti ṣíde ìbẹ̀rẹ̀ iṣẹ́ ọkọ̀ ojú irin Red Rail Line tí yóò máa ṣiṣẹ́ láti Òyìngbò sí Àgbàdo tí í ṣe ẹnubodè ìpínlẹ̀ Ògùn bí wọ́n ti ń retí kí ó máa kó èrò 500 lójúmọ́ 500 passengers daily. Gómìnà ní ọkọ̀ yìí yóò máa rìn fún wákàtí kan àti ìṣẹ́jú 7 pẹ̀lú ìdádúró ìṣẹ́jú 3 ní ibùdókọ̀ bíi Yaba, Mushin, Oṣòdì, Ìkẹjà, Agége àti Ìjú kí ó tó gúnlẹ̀ sí station Àgbàdo. Ọdún tí ó kọjá ni wọ́n kọ́kọ́ ṣíde ọkọ̀ irin aláwọ̀ búlúù Blue Line Rail tí wọ́n ní ó ti kó èrò tí kò dín ní mílíọ̀nù 2 láàrin Mile 2 sí Marina. Gómìnà wá rọ ará ìpínlẹ̀ Èkó kí wọ́n rí i wípé ọkọ̀ yìí wà ní ìmọ́tótó. Ìjọba àpapọ̀ ti fìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn ti ń gbáradì àti ṣe àmúlò àlékún owó tí ń wọlé sí àpò ìjọba fún ìgbáyégbádùn ará ìlú. Owó yìí ni wọ́n rí ṣàjọ látara àyọkúrò ìrànwọ́ epo láti ná fún ó kéré tán ìdá 60 nínú 60% àwọn tí ó kúṣẹ̀ẹ́ jùlọ kí wọ́n lè pín kárí 20 mílíọ̀nù ọmọ orílẹ̀-èdè. Mínísítà fún ìṣúná Wálé Ẹdùn ni ó ṣe àfihàn yìí bí ó ti fi kún un wípé ìjọba ti ń gbé ìgbésẹ̀ àtúpalẹ̀ ètò ọrọ̀ ajé láti lè ṣe àdínkù ọ̀wọ́ngógó inflation, pèsè iṣẹ́ kí yóò sì mú ìdàgbàsókè bá ẹ̀ka ọrọ̀ ajé tí ó ṣe gbòógì jùlọ. Gómìnà ìpínlẹ̀ Jigawa Umar Namadi ti ṣe àbẹ̀wò sí ibi ìṣẹ̀lẹ̀ ìdúgbàmù ọkọ̀ àjàgbé epo tí ó wáyé ní ìlú Magia, ìjọba ìbílẹ̀ Tààrà, níbi tí ènìyàn tí ó lé 100 ti di olóògbé tí 50 wà ní ilé ìwòsàn fún ìtọ́jú. Lẹ́yìn tí gómìnà bá wọn kẹ́dùn tán ni ó ṣèlérí àti san owó ilé ìwòsàn gbogbo àwọn tí ó fi ara pa níbi ìṣẹ̀lẹ̀ tí ó sì fi dá wọn lójú wípé gbogbo ètò ìlera tí wọ́n bá nílò ni ìjọba yóò pèsè fún ìwòsàn wọn. Agbẹnusọ ọlọ́pàá ìpínlẹ̀ Lawan Shizu Adamu ṣàlàyé wípé àjàgbé ọkọ̀ epo tó ń bọ̀ láti Port Harcourt sí Nguru ní ìpínlẹ̀ Yobe ni ó pàdánù ìjánu ọkọ̀ tí ó fi ṣubú ní abúlé Magia kí iná tó ṣẹ́yọ lójijì. Gómìnà àṣẹ̀ṣẹ̀yàn ní ìpínlẹ̀ Edo Monday Ọ̀pẹ́bọlọ̀ ti ké sí àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ àti ìṣòwò ìlú kúmọkùmọ EFCC àti àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS kí wọ́n bẹ̀rẹ̀ ìwádìí lórí bí àwọn òṣìṣẹ́ ìjọba tí gómìnà Godwin Obaseki ń darí ṣe ń kó owó ìlú àti ohun ìní ìjọba pamọ́.
Bákan náà ni wọ́n tún béèrè fún ẹ̀yáwó ní ilé ìfowópamọ́ pẹ̀lú àwáwí tí kò lórí tí kò nídìí. Wọ́n ní àwọn tún gbọ́ nípa àwọn ohun ìní ìjọba tí wọ́n tún bàjẹ́ bíi ọkọ̀, ohun èlò inú ilé títí kan kápẹ́ẹ̀tì. Wọ́n ní èyí kò ṣe ìtẹ́wọ́gbà nítorí ó ṣe lòdì sí àgbẹ́kẹ̀lé àti ìgbàgbọ́ tí aráàlú ní nínú wọn. Nínú àtẹ̀jáde tí amúgbálẹ́gbẹ̀ẹ́ Ọ̀pẹ́bọlọ̀ Godswill Enegbeoso yọ̀ǹda ní Ọ̀pẹ́bọlọ̀ ti ṣàlàyé wípé láìpé oṣù kan tí ìjọba tó wà lóde yóò fi kógbá wọlé ni ìròyìn ń tàn káàkiri lórí bí ìjọba ìpínlẹ̀ ṣe ń palẹ̀mọ́ owó ìlú àti ogún ìjọba sápò. Ìdí nìyí tí wọ́n fi ké sí àjọ EFCC àti DSS kí wọ́n ṣe ìwádìí tó jinlẹ̀ lórí ẹ̀sùn wọ̀nyí kí wọ́n sì fi gbogbo àwọn tí ajé ìwà ìbàjẹ́ yìí bá símọ́ lórí winá òfin. Ilé-ẹjọ́ gíga tó fìkàlẹ̀ sí ìpínlẹ̀ Èkó ti pàṣẹ fún ìlúmọ̀ọ́ká orí ẹ̀rọ ayélujára Martin Sọ̀sẹ̀ tí gbogbo ènìyàn mọ̀ sí Very Dark Man kí ó yọ gbogbo ọ̀rọ̀ ìbanilórúkọjẹ́ àti fídíò tí ó ṣe àfihàn tako ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn àgbà amòfin Fẹ́mi Fálànà àti ọmọkùnrin rẹ̀ Falz. Adájọ́ M.O. Dáúdù ni ó gbé ẹjọ́ ọ̀hún kalẹ̀ lánàá. Dáúdù ṣe àlàyé, ó ní olùṣẹ̀sùn tí í ṣe Falz àti Fálànà ṣe ẹ̀sùn wípé Very Dark Man mọ̀ wípé irọ́ ni gbogbo ọ̀rọ̀ tí Bobrisky sọ, síbẹ̀ ó tẹ̀síwájú àti ṣe àfihàn rẹ̀ láti fi bà wọ́n lórúkọ jẹ́. Bẹ́ẹ̀ ọ̀rọ̀ wọ̀nyí ṣì ń lọ lọ́wọ́ lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ Very Dark Man àti àwọn ibòmíràn tí wọ́n fọn rere rẹ̀ dé. Fún ìdí èyí, kí Very Dark Man lọ yọ gbogbo rẹ̀ kúrò lórí ẹ̀rọ ayélujára. Àjọ alámòjútó eré bọ́ọ̀lù láfíríkà CAF ti ní kí àjọ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Libya ṣe àgbékalẹ̀ àkọọ́lẹ̀ ìwé tí ó ní ṣe pẹ̀lú ìfagilé ìdíje AFCON Qualifying Group D tako Nàìjíríà lẹ́yìn tí Nàìjíríà kọ̀ láti tẹ̀síwájú nínú ìdíje látàrí bí wọ́n ṣe darí ọkọ̀ òfurufú wọn lọ pápákọ̀ òfurufú Ladbrake tí wọ́n tì wọ́n mọ́ ibẹ̀ fún wákàtí 18 láìsí jíjẹ tàbí mímu. Ọjọ́ Ajé ni ikọ̀ Super Eagles padà sí Nàìjíríà pẹ̀lú ìròyìn abanilọ́kànjẹ́ lórí bí wọ́n ṣe ń sun ilẹ̀ nílẹ̀. Alámòjútó ikọ̀ Super Eagles Patrick Pascal náà ṣàlàyé ohun ojú wọn rí àti pàápàá jùlọ lórí bí wọ́n ṣe mọ̀ọ́mọ̀ fi ìgbọ̀nsẹ̀ ba ilé ìgbọ̀nsẹ̀ pápákọ̀ jẹ́ nítorí wọ́n ti mọ̀ wípé àwọn á lò síbẹ̀. Síwájú àkókò yìí ni awakọ̀ ojú òfurufú pilot ará ilẹ̀ Tunisia tí ó kó ikọ̀ Super Eagles láti Nàìjíríà lọ Libya fún ìdíje African Cup of Nations AFCON ní Benghazi ti sọ wípé ìjọba Libya ni ó pàṣẹ fún òun láti darí ọkọ̀ lọ pápákọ̀ òfurufú Ladbrake. Nínú fọ́nrán tí ó gba orí ẹ̀rọ ayélujára ni pilot ti ní èròǹgbà wọn tẹ́lẹ̀ ní kí wọ́n já ikọ̀ Super Eagles sí ìlú Benina ní Benghazi, ṣùgbọ́n bí ó ṣe ń gbáradì àti balẹ̀ ní oníṣẹ́ jẹ́ láti ọ̀dọ̀ aláṣẹ tó ga jùlọ. Ó ní òun béèrè ìdí tí wọ́n fi ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn aláṣẹ kò dá òun lóhùn. Bẹ́ẹ̀ òun mọ iye epo tí ó kù nínú ọkọ̀ òfurufú, èyí sì léwu fún ààbò. Bákan náà ni ilé ìgbìmọ̀ kọ̀rọ̀ ojú sí ìwà tí àwọn ará Libya hù sí ẹgbẹ́ agbábọ́ọ̀lù, aṣojú ìjọba, igbákejì gómìnà ìpínlẹ̀ Edo, NFF àti àwọn mìíràn láti orílẹ̀-èdè. Bí wọ́n ti ń béèrè fún ìwádìí tó jinlẹ̀ lórí ìṣẹ̀lẹ̀ yìí kí wọ́n sì rí i wípé gbogbo àwọn tí ajé ìwà ìbàjẹ́ yìí bá símọ́ lórí ni wọ́n fi jófin láti dènà irúfẹ́ ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ lọ́jọ́ iwájú. Kókó ní ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ọjọ́ Ajé Monday fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó ní ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.